Hello there. Hello there. Wahia Koyo, Wahia Domo, Wahia Bedene, Edo Ya Bedene, Wabo Yo, Wabava, Wabota, Tadabud, Wadigaye, Vinagakai, Itwedo Yao, Itwedo the Robak, the Rishi, Kedo the Ode, Kedo the winner. Wahia Bedene, Kwakoyo, Edo Media Ministry. We greet you all. Good morning, good afternoon, good evening. Yes, this is the Ibota, Oghe Edo. Ibota, Oghe Edo, Ayenao. My dad do have first code, my Ibota. And my boy now, my boy. This is the Edo Ibota, Edo Moonlit Folklore Gathering. Folklore gathering of Edo people. Join us to celebrate. Join us to share. We thank God for this day. We are now in the week of Thanksgiving in America. So yesterday was a public holiday, not for Thanksgiving. The day the government set aside to thank God. We thank God. We are glad that government recognizes that God is supreme, owner of the whole creation. Whatever we are, it is by God's grace. We thank God. So we welcome everyone to our program of today, Ibota, Edo Folklore Gathering. Let us pray to start. My Bobo can fair on real now. Ibota Edo. Okay, I don't know stand as well. When you are Sadobama, who say the Nere Rudianima, ya ma over you a whole last year, your way. Warwick the Nere Nima, Mary Louis no Yema, Laria was Chamber Nima. About my ata do. Do na zeke do na gme gimae no mase gimawe no mase na odi you body ma oge do be tomu no oge do be wanare oge do be mose no oge do ayo ma aye mane do aye wo be na ho gi aye be do ni ma eni Jesus Christ no nya wa isa aya we isa Ibota Edo Moonlit Folklore Gathering. Gagia or Mauena or Bunkere. Even Mauena or in Maue or Baku where near a donagme or Baku where near donagme. My Yonica. Eni donagme mawe abebi kuwo oni obaku abebi kuwo agbeni edo oni obaku wago obaku we eni edo nagme ama agbeni edo ma yawo obaku wo abebi kuwo agbon se owe no se na agbon se e ma o e na mi we ma yo ni hie eni oredo eni edo magbekere ade o na wu foven owe eni edo ma kona pa do anode etu salo pa ma ila iri ohari oge edo iri ohari oge edo be na do ya ri ohari he imose no ata wa tebo yare na do kokore na ma mo oge eni oge do soto ọba kudoro we ma ya gun mana defio e ba agwa kaina I told you on your food. Some common mistakes in Edo names spelling. Some common mistakes in Edo name spelling. While we are writing Edo names, we make some common mistakes. So we want to correct them today. Okay, thank God for that. If not share manawa Baku, we near Dunagme, or aware ma gbemi so no ma gba ma da e ma ka bo da ho wa teme do a te ni do o se ma na do agbon iwo bakowo ke ya no re wa bu ke o wa de ga fun se ma Godwin Grace obo ke o no ma gift obota o adoge debi obota o Richard Osunde
Ibota brother koyo wa bokan eni wa ni ro wa ene o river uyo salobua atota se o makoko ebi na o ebi no se managbe ni edo ma egbon gba be no keke awo obakuwo na ki o na ki ekede riye ri abidi figi ri maso my gbon be di ri o keke no river ri be ri opa ri opa so ma hia we na ma make na ndege ke no baku yiwo ma ga iwe abemi kubuni odege no pogeba wi ekene wi ye ona wi na hi ona wi ekene wi ye wi e ba so igbon ewi baby opa mi awa to anu mo mi kere wi opa ma da ho si ebe ne do tene ne he kebe eni we ni atie ni he ni ba me kera he we emi eya kai wi ho oni baba ki kebe kebe opa so ma tie ni edo ara we de na ni ki eso lo atie ki ma ya ki kebe opa eni ma agbeni e ma na wa be mi ku na o daga kebe ọpa ìbàdàn kí o ṣùpọn mà so wà agbẹni ẹdọ ekene iye mà rí ẹyọ má wà gbẹni ni àwọn àgbẹ fìà èdè ní àgbẹ fìà ekene iye mà rí iye wa lóòdọ ni èmi má gbẹni ọmọ igbá èmi má wẹ má ta ẹ má rí ta èni ẹdọ yà fẹ ọmọ mi náà yà ẹka no ya ka hundo ni emi ma agbena ya na ihe agbon la de opopa ihe ari ege nu wo ya agbon hunda bo ege sa ya we ya ya wa mu dada de ni la dia nu wa dege ya ri ege nu wo ya agbon ege sa ya agbon ege ni obodo tangbe boto ma wo no tangbe boto be ni aka na gege we zai na pa wa re wa de ga o eni ni magbon agbon se imu ikabon ni ladian ido mu ladian no ke kilo ye no ka o sari eme o si ari ebi eni eri mane ebano buya gbon o bo sa ri eme eni ni e o sa ri eme no ge o de ba me o si a ri emi eni o sa ri eme madage ivien yo toto e ibani mana bako e sa ri eme modage ri eme o ri eme madage ya mani bu wa me mo na ti o sa ri eme ara ti e ada ho se e o sa ri eme o sa ri eme bege abebi ku de ba o wagi ma o na meke na afia we die wa be ba we do na bwata obebe do ezo paro na tie irebu ezeno odo isibu do ni osikebu mo irebu atezeni ma so ya gbon yan we irebu mami arona ya iba irebu dio averi ma ya tiezeni eni ezeni o irebu ge irebu irebu averi matie irebu
Eri matiezeni. Iribu. Oh. You make any anagba somebody we iribu. Omagba. Iribu. Ri kebe ri kaka. Gay okba. Wabega ya. Iribu. Aha. Only baba o. Only baba. Obedo. Obedo. Eni na ki oni edo. Eni edo man do oh ya anywhere. Era uji. Era uji. Wan bi wa gbon we na aga o. Nyewe eri a uji omagba. Omagba. Man do era uji Era uji man do gbo o. Eri a ori uji era uji. Mami era ri ri kakan. Ri era uji. Ade eni do no awa gbon we no keki na gbon. We na be tie my be wo na be go ata. Wa rere wa kirita we era uji. Obe ma o era uji. So pon ore ba wa igbon rie oni yo era uji. Obege awesu edo oni do ona re bien gbe bo we man do we heni ni ehun na o awe orun pazi yo wa ma ya fian kama awe yo wa hege o yo wa iri owi a yo wa enini yo wa enini orun pazi yo wa no orun pazi yo wa no ma ya fian kama awe gbon se awe gbon owe mata yo wa dege yo wa there's something like Irowa. Oguwa. Orun pazi oguwa. Uwa. O le fi olagbon na. Orun pazi ye. Ari o ti won bagbe, ari ro won bagbe, ari yo won bagbe, ari owo won bagbe, ari mi won bagbe, ari o bagbe. O na de fi onu wa. Irowa. O ma gba e. Irowa. No. Adege mare yo mana he yo wa agbon yo uwa obedo ona ebo ya wa ona eti mo paro na tie irano migo yan wa be gbon la dia we wa be bubu dia na yan wa gbon la dia yan gbon la dia me wa re ina o die ma re irano migo bene ya gbon we irano migo rano migo uga yo bene ya keke na gbon na ri no no moigo no moigo mo ya no moigo ekoko ọmọ igo aba ọmọ igo ebe ọmọ igo ogido ogwi tọmọ igo otie tọmọ igo ekoko otie ekpiro tọmọ igo ako tọmọ igo ni irano migo eri ani omi igi irano mo igo why tie uwe erano migo uri ona minoi erano migo ri ore mau ri erano migo zedu we no ye abi wa wese o edo na wata edo na wari ona eni no eni obi ye na obi ye no wishi wodo gayo ebi gare enini era no kwa hewe ebi gare e ma so ahan gbon yen dai ho ebi gare yan gbon yen we ebi gare
evi gare evi oreba muda maka boda ho ari no evi mado ante evi evi na de awe evi na de o evi na de edi na nia bodo ka kina agbon o ida gayo evi gare vi baby ọpa dẹgẹ ya vi nọkọdùkú náà nọkọ tuntun èmi gàre dẹgẹ ya èmi ẹdùn náà o èmi gàre èvi gàre vi ẹ o ọdẹgẹ ẹdùn náà wà tà ọ̀nà òpè ní nàkí o ènìyàn ìkọ̀kan sọ náà ẹ pọ̀. Ṣùgbọ́n abẹ́ ni wọ́n ya gbọ́n ọ ìsọ̀nì mà náà èbí ẹ̀dùn hùndà àìdá ẹ̀họ́ wàá ṣe ní ọ̀ṣẹ́ wáyé gẹ̀rẹ́ o. Àríyábèrè èní ẹ̀dùn ẹ̀yìn nínà sí ẹ̀yẹ àríyábèrè ní àwọn afẹ́wòrí ẹ̀. Ya ki ari avere eni edo ebe no keke no yera ave no kwa o tai o chewe ari avere aha ari avere yebe na agmo he ai ria obe he ai ria obe he ai ria Obi ari abe ayaka weso agbonwe lori wan so egedede ya bie emeso besunu emoni ema gbeso ya me degbe bie o besunu emoni be ebe tota ya bi obi he ya niru wo sarobua yan ni run rebo yan we ari ya obi hi are ria no na are ria obi hi ni ai ka u ose o saloba no yagbon ke bi ni ai ka u ose o wa ge ria obi hi ai ni na fi o ai ria obi hi ni edodun irina ebe ri opa ina ari ye ma amadi ye ma ana agbon be na omagba ai ria obihi iri obihi padere ya yo salebo akobo na do uyama obedo onu na ami onu ma onu ebo pare umude ati orukusa ati o abeya si won uroko ìbáṣọ ẹ̀yà ìgbẹ́yàgbẹ́ orí òkí wúwo sí uroko sa ọmọlá máa gbà ẹ ro ọ̀nà máa gbà ẹ uro náà uro gẹ̀ẹ́ uroko sa rí ọ̀rẹ́ mọ́ ẹ rí ọ̀rẹ́ mọ́ rí uroko sa dọ́gẹ̀ eni edono opewo no uroko sa la na agbon se uroko sa uro amagba uro no uroko sa wa be wa o asobo yegbe abe de ona openi no ma ni bu wa han ṣùgbọ́n ma egbon se openi Oriaki. Gay. Oriaki. I went to work many ebo ni bu wa egbon mi na oriaki. E da ya gbon eni edono obe na ya aka. Ino ya aka wo na oriaki. Boy. Oria iki. Ire mana i. Oria iki. Only man away we over to me were with the building on Oriaki. 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 Oriaki.
Ina, I say, Oria ihi. Ori ihi. I beg I be I do Oria ki. Oh, I beg I do. Ele na mami ezuku mami ogu ebi. Ya gbon se yeye. Arọ yuwa. La ro arọ yuwa. Ati arọ yuwa. Arọ yuwa. Eyan pa ero na ti arọ yuwa. Arọ yuwa. Eni o pe ni na. Owe ayo gbogbo ewe ba mu wa. We ayo gbogbo ewe ba ni arọ yuwa. Arọ yo. Gebe na agbon he. Ai, mami, ya mari eyi yo yan o. Ai, ri o ye yi we are. Ai, ro ye uwa. Oko. Ai, ro ye uwa. Bagay. Ai, ro ye uwa. Wamion. Oko. Tẹmọta ayé bọgbẹ wẹ àìrọ yìí wà wọ ẹdí afẹdí agbèrè amú ó sáré bàdí ẹfẹ náà wọn àìrọ yọ ẹ sọ tí àìrọ yọ àyí náà àmẹfà àìrí o àìrọ yẹ wà àyàtàwẹ àìrọ yìí wà ẹwẹ máa rí ọ yàtà tó pọn àìgbọnsẹ wẹ àìrọ yẹ wà àìrọ yẹ wà. Edo abokia ọdún náà ẹbùhíà ẹwà gbọnà ìyàwó yẹn gbọnà sí yeye ọpọ ẹni kẹta wàdọ wàgàyẹ o wàgàyẹ wẹrẹ nìtú ọwọ ẹdọmi ọyà gẹgẹ ẹdọmi ọyà ìyàmọ sọmi yọ ọtútọ o àbá sọmi yọ ọtútọ wàá gbé o. Edo mioya edo aso mi yo tutu le e ma so ahia gbe ewe le o we edo mioya nu we gbe na edo mioya ewe gbe na edo o mioya so gba we mi ta edo re mioya o ise we ise edoge mi oyo ye we no keke na gbon na okay edo mi oya edi o mi o ya edo mi oya oni ogba bo oredo no edaka gbe na edo mi oya ni wa kin odi ma edagba ye edo mi oya edo mi oya abi yi na ba o re edo mi oya wa ba o iye no bun ona wasu mu be ni edo opebu na ki uro nigbe opebu na o ma so re igbon yen we uro nigbe uro ono na ri yore no keke na gbon o uro nigbe ri no ri kankan ri uro nigbe ya no gbo ya na o ma gba o opebu no uro nigbe no pebu uri o ni igbi uro nigbe oyabado ọ̀nà náà ìmànà ìbún ìyẹn mako na yẹn na ka o ni edo no ekekpo wage o saiku woma ìmànà ìbún ìmànà awe ni no gbon eri be ni yagbon na eri yagbon be o ma gba yeye le abangba ó sì yá kí wí ọ ní àárín ọmọgbà ènìyàn gbẹ náà ọ̀nà òsàkù wọ́ọ̀mà ẹ̀ nàkí òsàkù wọ́ọ̀mà ẹ̀ nàkí mí náà kẹ́kẹ́ náà yà gbọ́n
no matter what. O sarobua eku wo ma efe ke wi ya fe no ma me o sarobua gbovu ma yo o sa gbovu eku wo ma gbe na agbon o sai badare yi na ari e fo bo o sai ku yi oko o sai ku yi na o be do mo wo ma ko me o si a i ki u i wi u o mi ani o sai hui woma oko lami a iye ba na wa rie hi o do ki o sa ku woma a o sa ku woma ku woma sai ku woma lo acabou ye o ai wa bi obo na ni ebe ta wa gbon ha wa gbon se wa bi wa o wa gun ama ya o e ma ya ve no ide ke ki yo gori o ki yo ko biade odona edi na po o e po ye so kwa pe ni e no o ro pa e bo ko e mo ta gele no pe o ro pa e bo e ma so e yan gbon yan na o ro pa e bo oru ọpa ẹrù ọmọ gbá wá yìí ní nìkàyè ẹrù owó ẹrù pa gbá ọwọ́ àjà ẹrù pa ọwọ́ ẹrù owó anya wẹ̀mí àjẹwò ẹ̀bùdì búrè ní àdókò kò tàbí náà wẹ̀ ẹrù pa wá ta ẹrù ọmọ gbá ẹrù yá ìrè oru wọn pa orí ìhù nìyí ọ̀pìn àì ẹbí wọ́n pè ya yìí rí ẹ̀rí o orun ọ̀pá ìrẹ́bò fẹ́ kó mẹ́ orun ọ̀pá èrí nàkí èrí ẹ̀wọ̀ orun ọ̀pá rí orun ọ̀pá ìrẹ́bò ẹ̀wọ̀ kúgbé àná bímọ. Orun pa bímọ orun ẹbọ dẹrẹ òpéni náà o òpéni ẹ wà náà ìmọ̀ràn wa tí èmi ọmọ rọ ni màá bá yìí sùkú èkéní ẹni ayé àfihàn gbégbé yẹn rọ orun pa ẹbọ gẹlẹgẹlẹ ẹwọn àtàná o ọ̀padà ikẹ gẹ́gẹ́ náà o ọ̀padà ikẹ o rẹ ìwọ mọlàdé. Èmi ọ̀pá àwọ̀ wọn òpè nìyàn kó ẹ̀dọ́ èmi ọ̀pá àwọ̀ wọn ayò gèvà wọn ẹ̀rí ọ̀rọ̀ àìwé náà wọn gbọ́n mà níbi ẹ̀dọ̀ ẹ̀ka àbọ̀dà ẹ̀họ́ àìbùmọ̀ ẹ̀rẹ́ yẹn náà wẹ̀ èmi ọ̀pá àwọ̀ wọn èmi ọ̀pá àwọ̀ ọ̀wà mi bẹ́ẹ̀bi ọ̀pá vi keke bẹ́ẹ̀bi ọ̀pá ó rẹ̀ o gbèbè náà kẹ́kẹ́ náà yà gbọ́n inú kẹ́kẹ́ náà yà gbọ́n nàkú èmi mw èmi ọ̀pá àwọ̀ mi van ọba ebi ọpa ebi emi ọkparawo mma ọba olùdẹgẹ èmi ìní ọpẹ rí ọ rí àní èmi ọkparawo mma ìwà máa kásẹ nàdó wàhálà dẹgẹ ebi bẹbi ọpa o kékeré adìyẹ yíyí ayẹyẹ ẹfọ abọ o èrí bẹẹrí ọpa o ekele na ndị eri na ndị esi ogwu ga eno ni ma ya ma eden na ionic o wa ya bi da ho bon wa ya don re otima Godwin Grace brother Richard du Osunde otima ya doge debi kiwe ino ma give wa ya bokan o ni wa ni ro wa ne ori wa si wa bi jota o ni ma ita se na ya ko edu anu ko na ya busa ede Wednesday no de ma de na do we ibude ogedo
The Friday no day, my friend Guacan, if you're hardy. The matter say, what babado, what we do, what he abugi, somebody, but why you have what bear a coroy. Okay, Uzala no do, Usaguaro. By the wine already, or I told Pevekiti, Gamma, or your poem Dugi, or by your boy fool, about talk by he said, about talk by he said, Baba.